Mo mà ti ń kí ẹ káàbọ̀ sí apá kejì ètò wa. Àwọn ọkọ̀ tí ń sọnù máwọn agbo ńlá lọ́wọ́. Orúkọ tèmi ni olùṣọ́-àgùntàn Michael Ọláníyì Rótìmí ti ìjọ Gate of Zion Christian Mission. Nínú fọ́nrán tó lọ, ẹni tí ò bá ti lọ wò kó lọ wò ó, kó subscribe, kó share fáwọn èèyàn, kí àwọn bàbá gbọ́, kí àwa náà tá jẹ́ ọmọ lẹ́yìn ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ bó sì yẹ kó rí. Mo rántí pé ó kọrin kan gbà yẹn, wọ́n tún kọ ọ̀run ò ní ṣọ̀fọ̀ lórí ayé mi, ọ̀run ò ní pòǹréré ẹkún lórí mi, ọ̀run ò ní ṣọ̀fọ̀ lórí ayé mi, ọ̀run ò ní pòǹréré ẹkún lórí mi. Bá a ti kọ́ ni ọ̀run ò ní ṣọ̀fọ̀ lórí wa. Bíbélì wípé ayọ̀ púpọ̀ ń bẹ lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ tó bá ronúpìwàdà. Kí ló wà lórí ẹlẹ́ṣẹ̀ tó pẹ́ tí kí ló wá ṣe àyànfẹ́ tó pẹ̀yìn dà kúrò lọ́nà ìyè padà sínú ayé? Kí lọ́run ó máa ṣe? Ọ̀run ó máa ṣọ̀fọ̀ lórí ọkàn tó ti dẹni ìgbàlà ṣùgbọ́n tí jẹ́ ayé tó gbé padà. Òun là ń wí, ẹ̀yin bàbá, tí ẹ ní ìjọ ńláńlá táwọn ọkàn tó rí gbàlà tó tọ́ ń bọ́ sọnù mọ́ yín lọ́wọ́. Mo sọ wípé nígbà yẹn kì í pé èrò pọ̀ kì í ṣe àwáwí. Wọ́n fi lápẹẹrẹ kan látẹnu ìránṣẹ́ Ọlọ́run kan níjọ ńlá lára àwọn ibi tí mo là kọjá. Bàbá yìí àgbàlagbà ìránṣẹ́ Ọlọ́run ló ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́jọ́ ìsinmi náà, mi lè gbàgbé. Nígbà tó ń sọ àwọn ọfà tí èṣù ń ta sí ìjọ tí ó mú kí àwọn ọkàn kan pẹ̀yìn dà, tí ó mú kí àwọn ọkàn kó yọ sọnù. Ní ọjọ́ ìsinmi kan, ìkan nínú àwọn olùkọ́ ọjọ́ ìsinmi ó ń bọ̀ lọ́nà, Sátánì ta lọ́fà, kì í ṣọ̀fà àìsàn, kì í ṣọ̀fà kú, ọfà ìpẹ̀yìndà ó sì mú. Torí pé nínú ìjọ yẹn wọ́n ní wọ́n pa àkókò mọ́ púpọ̀. Kí ló fà tí Sátánì ta kó lè pẹ́ kó tó di pé níbi ìjọ tó wọ̀ lé sínú ìjọ? Òun náà ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìrere, ó wọnú ọgbà nígbà tó ti gbọ́ ọfà ìṣù. Ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ kan lórí, arákùnrin etí ajẹ́ tẹ pẹ́ báyìí, ẹ̀yìn pẹ́ báyìí, kí ló ṣẹlẹ̀? Kò kàn dáhùn. Akọrin ní gbogbo ẹrù tó ní lórí pẹpẹ tó ti ń kọrin àti ìwé àtúnwò ìlú orin, ó kó sáwọn pólísọ́ olùkọ́ ọjọ́ ìsinmi náà ní bó ṣe jákọrin ló kó gbogbo ẹ̀. Ẹni tó bi lè pé kí ló tẹ pẹ́ ló bá lọ bá ó sọ fún ní látòní lọ òun dénú ìjọ yín mọ́, ìwọ ló sì fà á. Ló bá ń lọ fà. Ẹ̀rù bá yẹn bá lọ bá alákòóso àgbà pátápátá tá à ń pè ní overseer pé báyìí máa ni mo mà béèrè lọ́wọ́ lágbájá o, kò pẹ́ kò jìnnà ló wá, ó ti kó gbogbo ẹ̀, ó ti ń lọ òpó ló ń jẹ́ kó kúrò nínú ìjọ o. Bàbá yìí ní alákòóso àgbà gbọ́, ó wá kó àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi 6 pẹ̀lú ẹ̀. Bàbá yìí lóun náà wà lára àwọn tí wọ́n kó sáníkà lọ. Wọ́n bá mélé tẹ̀lé fà. Wọ́n bá lọ́nà, wọ́n bá bẹ̀rẹ̀ sí bẹ̀, má bínú, àwa lájẹ̀bi, má lọ. Wọ́n bá dó yíká, wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀, ojú ẹ̀ le. Ẹni pé Sátánì ta lọ́fà, ojú ẹ̀ le, wọ́n sá bẹ̀ pé kó padà. Ìgbà tó máa padà, ó gbà fún wọn, tẹ̀lé wọn, ó wọnú ìjọ padà, ó kàn jókòó síbi tó wù ú.
wọn àdá sí ọ̀sà filára balẹ̀ síbẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí lọ gbàdúrà fún kí Olúwa kó dá padà sínú ẹ̀mí. Wọ́n gbàdúrà fún ó lọlé nígbò bá fi tó bí ọjọ́ karùn-ún ló bá lóronú ara ẹ̀ lórí kí ló ṣe mí náà tí àwọn pásítọ̀ àwọn èèyàn ńláńlá bàbá ọfàṣíà tó fi dipò ń bẹ̀ mí kí padà sínú church ló bá lọ bá wọn bàbá ǹjẹ́ mi ò ti sẹ̀yìn báyìí àwọn ẹni bò òun rántí pé ẹ wá ń bẹ òun lóun jẹ́ nǹkan kan ẹ wá bẹ òun kóun padà tóun bínú lọ bẹ́yẹn àwọn bàbá ní ó yé wa wípé èṣù ló ta lọ́fà tó fẹ́ kó kúrò nínú Jésù bó sì ti yé wa àwa náà dákẹ́ àdúrà ló bá bú sẹ́kún bàbá ẹ má bínú ẹ jájọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni bàbá wí fún wípé èṣù orí ẹ gbé lọ gẹ́gẹ́ bó sì ṣe bàbá yẹn wá fi parí ọ̀rọ̀ ẹ̀ wípé tẹ́nìkan bá lọ láàrin bó bá yẹ kó lọ láàrin wa bẹ́yẹn torí pé a rí pàápọ̀ ìgbà tí èṣù tí ó bá tún gbé ẹlòmíì bóyá òun ni ìbá wà nípò tí ò ní jẹ́ kó lọ ó sì ti lọ Jésù bá sì ti rí pé bóun ó sì máa gbé wa lọ ní kọ̀ọ̀kan nìyẹn ó ti rí àti dájú ẹ̀ lù fún yóò kàn máa gba abẹ̀gbẹ́ ọba gbé ọkàn lọ ní kọ̀ọ̀kan. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ńláńlá tòde òní ohun tí Jésù ṣe fún wọn nìyẹn lágbájá ò dáa fìyà tàmẹ̀dúsà yìí ṣe fìyà eléyìí ò mọ́ fìyà ìyá òhólì háì títí gbogbo àwọn ojúlówó ọmọ Ọlọ́run fi lọ tán ó wá ka àwọn olùfisùn tó burú jù ń bẹ̀ ni pé ńgbà táwọn èèyàn Ọlọ́run bá lọ tán àwọn tó kù àwọn tí ó máa fọ́ olórí ní wàhálà ni wọ́n tí wọ́n máa là lé olórí lọ́wọ́ tí wọ́n máa fẹ́ gbàjọ pàápàá mọ́ olórí lọ́wọ́ àbí kọ́ lè kúrò àwọn ni máa ń ṣẹ́kù ìyẹn ni wọ́n fi sọ pé èṣù Sátánì ẹni bí kò ní nǹkan rí láti ṣèjọ ìṣùgbọ́n ìwà náà torí pé owó ti dé èrò ti pọ̀ tó bá fẹ́ máa lọ kó máa lọ nìkan níjọ ni kò sí níjọ ìjọ òkú ara ẹ̀ ló tàn jẹ gbogbo àwọn tó ń jẹ́ èèyàn gidi tó jẹ́ èèyàn Ọlọ́run ṣé wọn àti lọ tán mọ́ yín lọ́wọ́ ó wá kà wọ́n tẹ́jọ́ ń ṣe business ó kà wọ́n tí ń jí owó àwọn tí ń dojú iṣẹ́ ìdélẹ̀ àwọn tí ò tiẹ̀ fẹ́ gbọ́ pẹ́ nìkan nígbàlà tí ò tiẹ̀ lóye ìgbàlà wọ́n ti lé àwọn olóòótọ́ lọ wọ́n ti frustrate òṣìṣẹ́ gidi tó lè bá òṣìṣẹ́ tínú ọ̀run ó dùn wọ́n ti sìn wọ́n sẹ́yìn wọ́n ti wá kọjú rẹ̀ sóòrùn alẹ́ àwọn gan ti wá di tẹ́rọ̀ wọ́n ti di ọ̀ràn fún ọ kí ló fà á àwọn ọkàn tí Ọlọ́run yàn pẹ̀lú ẹ láti bọ́ ṣiṣẹ́ ǹjẹ́ o já mọ̀ yìí pé àwọn kan tiẹ̀ tún ṣàṣìṣe tó burú àwọn tí Ọlọ́run yàn pẹ̀lú wọn láti ṣiṣẹ́ Ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀ tí wọ́n jọ ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run lójijì ni wọ́n kàn ní ọmọ kan kàwé kékeré bàbá kó fi ilẹ̀ fún kó jẹ́ kó máa ṣe ọmọ tí Ọlọ́run ò bá ní májẹ̀mú kankan bó ti wù ó kéré mọ́ ṣùgbọ́n ọmọ yìí kàwé báyìí àwọn kan tiẹ̀ ń pòwe burúkú kan pé ká pa ìrere dà sí nǹkan míì pé yẹn ló dáa ajá ìwòyí ló mehoro ìwòyí lé ká máa kérò ọ̀run àpáàdìjọ ká sàrówó gbà lọ́wọ́ wọn àtiwọ́ àtàwọn tẹ̀gbó lọ́wọ́ wọn ọ̀run àpáàdì tí ó lábùlà ẹ̀dóríkọ̀ Paul ń sọ fún Timothy kó kíyèsí ọ̀rọ̀ tó ń gbọ́ yìí tó sì ti gbà kó lè gba ọkàn òun àtàwọn tí ń gbọ́ là ó ṣeéṣe kó ní wàásù àtàwọn tí ń wàásù fún lọ́run àpáàdì ó tiẹ̀ ṣeéṣe dáadáa ó tiẹ̀ ti ṣẹlẹ̀ dáadáa kó má bàa ṣẹlẹ̀ ẹ̀yin bàbá ẹ má gbójúlé ọkàn tó pọ̀ tẹ́ rínú jọ o ẹni tẹ́ ò kà sí tàbí tẹ́ ò tiẹ̀ mọ̀ ó lè jó òun gangan lọ́lọ́run mọ̀ jù nínú ìjọ
níbi tí Ọlọ́run fi ọ́ lọ́jọ́ sí tó gbélé ọ lọ́wọ́. Tó bá sọnù mọ́ ẹ lọ́wọ́ ó jẹ́jọ́, tó bá sọnù mọ́ ẹ lọ́wọ́ ó rojọ́ níwájú Ọlọ́run. Ìdí nìyí tá a fi ń gbólúwa ṣe fi sí wa lọ́kàn láti bá wa sọ̀rọ̀. Àti níjọ ò dàbí àti lè jẹ́ ọkàn kó rí gbàlà, àti ọkàn tó rí gbàlà kóhun náà kó dúró, kí ẹ má bàa jẹ̀bi gbogbo ọkàn tẹ́ ẹ kójọ tẹ́ ẹ yọ̀ tẹ́ ẹ ní mẹ́ńbà ẹ̀ pátá lẹ́ ṣírò lórí wọn. Ìbásàn kẹ́lòmíì kó má níjọ ju pé kó níjọ kó torí ìjọ yẹn wá lọ sínú ègbé. Ẹni tí ò bá Ọlọ́run ò bá pèsè iṣẹ́ àti mọ̀ pé ìyẹn ti gba ìdájọ́, òun náà máa mọ̀ pé Olúwa ò pé òun, owó lòun wá. Ṣùgbọ́n ẹ̀yin tí Ọlọ́run pè ní tòótọ́ tẹ́ ẹ fomijé rí ìgbàlà, tẹ́ ẹ sunkún wùrùwùrù sí Jésù lọ́rùn tẹ́ ẹ rí ìgbàlà ọkàn tọkàn yín wúwo, ṣùgbọ́n tí Ọlọ́run dáríjì tí ìgbàlà dé tọkàn fúyẹ́, tẹ́ ẹ kọrin wípé ẹrù ọkàn mi fò lọ. Àwọn tẹ́ ẹ kó jọ mélòó ló nírú ìrírí yẹn? Ẹ sáà jẹ́ ká máa wá díẹ̀díẹ̀ náà ni. Ìgbà tí wọ́n gbàgbọ́ díẹ̀díẹ̀ náà ni. Ìgbà tó bá Jésù pàdé tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ti àyà ẹ, tí ọkàn ẹ pòrúurú, tó kúnlẹ̀ wọ̀, tó kígbe sí Jésù lábẹ́ àgbélébùú tó sì gbọ́ ọ́ là, díẹ̀díẹ̀ ni àbí? Díẹ̀díẹ̀ lèèyàn rí gbàlà. Ara o kò rí bẹ́ẹ̀, ẹ̀ẹ̀kan náà là á rí gbàlà, a máa dàgbà sí. Ọ̀pọ̀ tó lẹ̀ rí gbàlà lọ́dọ̀ yín, ìkọkúkọ ló padà wá rí kọ́, kò rẹ́kọ̀ọ́ gidi kọ́. Ẹ̀kọ́ ọjọ́, ẹ̀kọ́ ọmọ ìjọ yín mo ti sọ ń gbà yẹn, bọ́ sí ń dọmọ ìjọ yín nìkan ṣoṣo. Àwọn nǹkan míì tán tó wá ń rí kọ̀ wá dáa, àwọn tí wọn ò mọ̀ nú ayé wọ́n tó wá mọ̀ lọ́dọ̀ yín. Àní dákẹ́, ẹ má gbàgbé o, busy here and there, ọkàn ń sọnù. Ọkàn ní tòótọ́ èrò pọ̀ o, ṣùgbọ́n àwọn ọkàn tí Ọlọ́run tó fà lẹ́yìn lọ́wọ́, bí ó bá yẹ pé word of knowledge yín ní tòótọ́ pé ó ń rí, ó yẹ kó rírú àwọn nǹkan wọ̀nyí, ṣùgbọ́n word of knowledge tẹ́yìn rí, ẹnì kó lọ ìlú òyìnbó, ẹnì kó rí contract win, ẹnì yẹn rí, tó fi yà wá lẹ́nu nìyẹn. Wá dẹ̀ mọ̀ yín wípé ní tòótọ́ ìránṣẹ́ Ọlọ́run gidi ní èmi ò sọ tàwọn ayédèrú ìránṣẹ́ Ọlọ́run, alẹ́ yìí ìránṣẹ́ Ọlọ́run gidi kan tẹ́ẹ̀dẹ́ ti jẹ́ ẹmọ tá à ń wí. Ẹjá padà sí àgbélébùú torí pé a ṣírò ní ọjọ́ ìkẹyìn. Nítorí náà ìwọ̀nba tá a lè ṣe yìí, jẹ́ káwọn èèyàn gbọ́ o, kí Ọlọ́run kó dá wa padà sí ẹsẹ̀ ìpìlẹ̀ tí ó gbé wa dọ́run tá a fi bẹ̀rẹ̀. Àwọn tí ò sì tí ì mọ eléyìí, èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tá à ń pè ní gbàgbọ́ ẹ̀kọ́ ní gbàgbọ́ o. Ọ̀run ò mọ̀ ọ́ tó ò bá ìjẹ́ ní ìgbàlà, tí ò bá mọ tá à ń pè ní ìgbàlà, béèrè dáadáa. Àtúnṣe míì tí ó jẹ́ kó yẹ ọ tá à ń pè ní ìgbàlà, á ti sàwọn kan sẹ́yìn, kò lè má rí irun gbọ́. Tó bá sì ti máa share ẹ̀ fáwọn èèyàn, bóyá orí YouTube ló ti rí nàbó orí Facebook, ibikíbi tó bá ti pọ́ ilé iṣẹ́ ìránṣẹ́ yìí, rí pé ó share ẹ̀ gbígbà tó a kó trust yẹn lọ́wọ́ kí wọ́n náà share ẹ̀ fáwọn èèyàn ni. Tó bá lè share fọ́tò oníhòòhò tí ò ní fún ọ ní nǹkan kan, share eléyìí, Ọlọ́run á fún ẹ níbùkún wípé ìwọ náà dá sí ọ̀rọ̀ Ọlọ́run. Bó ṣe ṣe kó má lè wàásù, ṣùgbọ́n irú eléyìí tí ìwọ náà bá ń jẹ́ kí àwọn èèyàn gbọ́ láti ipasẹ̀ rẹ, yóò ṣe ọ́ lóore, yóò ṣe àwọn èèyàn náà lóore. Ẹ má gbàgbé o, olú ilé iṣẹ́ ìránṣẹ́ Gate of Zion Christian Mission láti wá. Orí ìkànnì tẹ́ ti ń wò wá ní Golden Church Media. Ẹ share, ẹ subscribe. Àlàáfíà fún yín o.